Gbàtàbọ̀ Olúwa rìn, nù mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Ọ̀nà wa yìí ó ti mọ́lẹ̀ tó. Bàtà bá ń ṣe fẹ̀rẹ̀, òun yóò máa bá wa gbé. Àti àwọn tó gbẹ́kẹ̀ wọ́n lé. Ṣàgbékalẹ̀ ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ nù Jésù ju pé ká gbẹ́kẹ̀lé. Kò sóhun tó lè dé lókè tàbí nílẹ̀ tó lè kó agbára rẹ̀ lójú. Iyèméjì, ẹ̀rù, ìbànújẹ́, ẹkún kò lè dúró bí àgbẹ́kẹ̀lé. Ṣàgbékalẹ̀ ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ nù Jésù ju pé ká gbẹ́kẹ̀lé. Kò sí wàhálà mọ́ tàbí ìbànújẹ́. Ó ti san gbogbo gbèsè wọ̀nyí. Kò sí àròkàn mọ́ tàbí ìfàjúrò. Ṣùgbọ́n bùkún bàbá gbẹ́kẹ̀lé. Ṣàgbékalẹ̀ ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ nù Jésù ju pé ká gbẹ́kẹ̀lé. A kò lè fẹnu sọ bí fẹ́rẹ̀ tí pọ̀ tó, títí a ó fi fara wa rúbọ. Àánú tí ó fi hàn, àtayọ̀ tó fúnni, jẹ́ ti àwọn tí ó gbẹ́kẹ̀lé. Ṣàgbékalẹ̀ ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ nù Jésù ju pé ká gbẹ́kẹ̀lé. Nídàpọ̀ pẹ̀lú rẹ̀, a ó jókòó lẹ́sẹ̀ rẹ̀, tàbí kí a máa rìn pẹ̀lú rẹ̀. Àwa yóò gbọ́ tirẹ̀, a ó jíṣẹ́ tó rán wa. Má bẹ̀rù, ṣàgbékalẹ̀ nìkan. Ṣàgbékalẹ̀ ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ nù Jésù ju pé ká gbẹ́kẹ̀lé. Àmín. Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tá a ní lẹ́ẹ̀kan sí láti wá síwájú yín. Ògo ni fún orúkọ yín Ọlọ́run. Jésù, a dúpẹ́ fún àánú tí ẹ ń fi hàn, ìfẹ́ tí ẹ ń fi hàn. A dúpẹ́ ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín, èyí tẹ́ ẹ fi sínú wa láti ní nínú yín. Bíbélì sọ wípé ẹnikẹ́ni ò lè rí ohunkóhun gbà bí kì í ṣe pé a fi fún láti ọ̀dọ̀ Ọlọ́run wá. A dúpẹ́ fún ìfẹ́ tí ó gbòòrò tí ẹ fi sí ọkàn wa láti fẹ́ yín, láti wá yín. Ògo ni fún orúkọ yín. Jésù, ǹjẹ́ bí a ti fẹ́ láti lọ sínú ọ̀rọ̀ yín, àdúrà mi ni wípé ẹ ó fọwọ́ tọ́ ọkàn wa, ẹ ó ṣí ojú ẹ̀mí wa, ẹ ó ṣí ọkàn wa páyà. Ọ̀rọ̀ yín yóò yé wa, ọ̀rọ̀ yín yóò yé wa, ọ̀rọ̀ yín yóò jẹ́ ìbùkún. Ní ìwọ̀n ọ̀tún àti ìwọ̀n òsì ni a ó sọ. A ò ní sọ ní ìtara ènìyàn bí kì í ṣe nínú ọgbọ́n Ọlọ́run. Kí ògo kí ó jẹ́ ti ẹ̀yin Ọlọ́run wa. A gbé yín ga nítorí pé ẹ ti gbọ́. Títí ayé la máa yìn Ọlọ́run wa. Ní orúkọ Jésù ní àgbàdúrà. Àmín. Ibi kíkà wa ní ìwé Éfésù orí 5. Ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 15 títí dé 16. Ó ní nítorí náà, ẹ ṣọ́ra bí ẹ ti ń hùwà. Ẹ má ṣe hùwà bí ẹni tí kò gbọ́n, ṣùgbọ́n ẹ hùwà bí ọlọ́gbọ́n. Ẹ lo gbogbo àkókò yín dáradára nítorí àkókò tí a wà yìí burú. Nítorí náà, ẹ ṣọ́ra bí ẹ ti ń hùwà.
ẹ má ṣe hùwà bí ẹni tí kò gbọ́n, ṣùgbọ́n ẹ hùwà bí ọlọ́gbọ́n. Ẹ lo gbogbo àkókò yín dáradára nítorí àkókò tí a wà yìí burú. Bákan náà la ka ìwé Mátíù orí 20, ẹsẹ̀ 20 títí dé ìkẹrìnléníogún. Mátíù orí 20, ẹsẹ̀ 20 títí dé ìkẹrìnléníogún. Nígbà náà ni ìyá àwọn ọmọ Ṣébédè bá àwọn ọmọ rẹ̀ wá sọ́dọ̀ Jésù. Ó wólẹ̀ lórí eékún rẹ̀, ó béèrè fún ojúrere rẹ̀. Jésù béèrè pé, kí ni ìwọ ń fẹ́? Ó sì dáhùn pé, jẹ́ kí àwọn ọmọ mi méjèèjì jókòó ní apá ọ̀tún àti apá òsì lórí ìtẹ́ ìjọba rẹ. Ṣùgbọ́n Jésù dáhùn ó sì wí pé, ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin ń béèrè. Ẹ̀yin a lè mu nínú ago tí èmi ó mu. Wọ́n dáhùn pé, àwa lè mú. Jésù sì wí fún wọn pé, dájúdájú ẹ̀yin yóò mu nínú ago mi, ṣùgbọ́n èmi kò ní àṣẹ láti sọ irú ènìyàn tí yóò jókòó ní apá ọ̀tún tàbí apá òsì. Bàbá mi ti pèsè ààyè wọn nì sílẹ̀ fún kìkì àwọn tí ó yàn. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn 10 yòókù sì gbọ́ èyí, wọ́n bínú sí àwọn arákùnrin méjì yìí. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Olúwa. Lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀. Bí a ò bá gbàgbé, ohun tí à ń gbé yẹ̀wò òní rírìn àbí gbígbé nínú ọgbọ́n. A ti sọ pé ipa méjì ni gbígbé pẹ̀lú àwọn aláìgbàgbọ́, àwọn tí ń bẹ lóde. Bíbélì ní ká máa fi ipá ọgbọ́n gbé pẹ̀lú àwọn tí ń bẹ ní òde. A ti sọ èyí ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà, A ti wá bẹ̀rẹ̀ sí gbé yẹ̀wò ipa kejì tí ṣe rírìn nínú ọgbọ́n pẹ̀lú àwọn ará ilé ìgbàgbọ́. Rírìn nínú ọgbọ́n pẹ̀lú àwọn ará ilé ìgbàgbọ́. Mo jẹ́ kí ó yé wa wípé ọgbọ́n ni a fi ń rìn pẹ̀lú ènìyàn. Agbára la fi ń gbé pẹ̀lú Sátánì. A nílò ọgbọ́n Ọlọ́run. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwa ará ilé ìgbàgbọ́ kì í sì mọ̀ wípé ó pọn dandan fún wa láti rìn nínú ọgbọ́n pẹ̀lú àwọn tí a jẹ́ onígbàgbọ́ kan náà, tí a pera wa ní ẹbí kan náà. Bíbélì ní bó bá kù ọgbọ́n fún ẹnikẹ́ni, ó ní ẹ jẹ́ kó béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tí ń fi fún ni. Ó pọn dandan fún wa láti mọ̀. A sọ nípa Júdásì, ẹni tó jẹ́ amọ̀nà sí ọ̀dọ̀ Kristi. Òun ló mọ̀nà tó lè tọ̀. Sátánì àti àwọn ọmọ ogun rẹ̀, wọ́n á máa jà nípa ti ara. Wọ́n á máa wòye nǹkan tí wọ́n rò àbí tí wọ́n mọ̀. Àwọn ará ilé ìgbàgbọ́, àwọn ni wọ́n mọ pínpín ọkàn wa. Àwọn náà mọ agbára wa. Àwọn náà mọ ibi tá a kù sí. Àwọn ni wọ́n ti gbọ́ ẹ̀rí wa. Àwọn náà mọ àṣírí wa. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó wà ni wọ́n mọ̀ nípa wa, tí ẹbí, ọ̀rẹ́, aya àbí ọkọ gan ò mọ̀, tí a ti sọ níwájú wọn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n sì máa ń lo àwọn nǹkan wọ̀nyí láti fi bá wa jà, láti fi tọpinpin ọkàn wa. Ó máa ń le débi pé nígbà míì tí a sọ wípé bí ìpéjọpọ̀ ọmọ Ọlọ́run bá rí báyìí, ó kúkú dáa kí n kúkú máa gbé fúnra mi láì darapọ̀ mọ́ ẹgbẹ́ kankan. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́. Yóò ràn wá lọ́wọ́ púpọ̀ púpọ̀. Níbi tí a kà lénìí, a fẹ́ tẹ̀síwájú ọ̀nà ìdí tí a fi gbọ́dọ̀ rìn nínú ọgbọ́n pẹ̀lú àwọn ará ilé ìgbàgbọ́. Bíbélì ní ẹ ṣọ́ra bí ẹ ti ń hùwà. Ẹ má hùwà bí ẹni tí ò gbọ́n, ṣùgbọ́n ẹ máa hùwà bí ọlọ́gbọ́n. Ẹ wo ìwé Mátíù tí a kà orí 20. Wọ́n ní ọmọ Ṣébédè méjèèjì, Jòhánù àti Jákọ́bù, wọ́n jẹ́ ọmọlẹ́yìn Jésù. Wọ́n jẹ́ ará ilé ìgbàgbọ́. Wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Ó dá mi lójú pé wọn kì í sọmọdé mọ́ lásìkò tí wọ́n ń tẹ̀lé Jésù. Wọ́n yìí sọmọ ọdún 5. Wọ́n yìí sọmọ àgbékọ́ ẹ̀yìn àbí àgbékọ́rùn lọ sóko. Wọ́n jẹ́ ẹni tó ti tójú bọ́. Àwọn tá a pàdé ní etí ẹja tí wọ́n ti tó ẹja pa, tí
tí wọ́n ti tọkọ̀ ojú omi lọ sórí alagbalúgbú omi òkun tí wọ́n lè máa pẹja. Wọ́n kì í sọmọdé mọ́. Nígbà tí àkàì wọ́n ti ń tẹ̀lé Jésù Kristi, wọ́n ti gbọ́rọ̀ rẹ̀, wọ́n ti mọ̀ràn rẹ̀, wọ́n ti mọ agbára rẹ̀, wọ́n ti mọ oore ọ̀fẹ́ tó ní. Náà bá dé ńjọ́ kan, dédé tí wọ́n máa dé, tìyá wọn náà jọ dé. Ìyá wọn tẹ̀lé wọn. Ló bá ní Jésù, àwọn ọmọ yín ni mo tẹ̀lé wá o. Nǹkan kan la sì fẹ́ tọrọ lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí àwọn méjèèjì nígbà tó bá dé ìjọba ọ̀run, kí kan jókòó lápá ọ̀tún, kí kan jókòó lápá òsì. Ohun gbogbo tá a fẹ́ náà nìyẹn. Jésù ní, ọ̀rọ̀ ńlá. Ṣé n tẹ́ ń sọ sí yé ẹ? Ṣó yé ẹ? Ìyá ẹ̀ ṣó yé ẹ? Àwọn ọmọ ẹ̀ ṣó yé ẹ? Aago tí mo fẹ́ mu ṣẹ́ lè mú wọn láwọn mú. Aláwọn mú. Nígbà táwọn mẹ́wàá tó kù gbọ́ tàrà 12 lọ́mọ ẹ̀yìn Jésù, á nínú bí wọn gidigidi. Sáwọn náà ò ní yà ni. Sáwọn náà ò lè jókòó lápá ọ̀tún jókòó lápá òsì ni. Tó jẹ́ àwọn méjì náà ni wọ́n wá ń bẹ̀bẹ̀. Irú wàhálà wo ni? Ní tó bá sì fi mú èèyàn bínú, ohun tó lè dàgbòrú ni. Pọ́ọ̀lù àti Bánábà wọ́n bínú, wọ́n yapa nítorí ọ̀rọ̀ Máàkù. Ẹ wo bí tí àkàì, ó jẹ́ ká rí àpẹẹrẹ bí ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ tán sì máa ń rìnrìn àjò. Ìdí tí ó sì fi pọn dandan fún wa bí ọmọ Ọlọ́run láti gbé nínú ọgbọ́n pẹ̀lú àwọn tí a jọ jẹ́ ará ilé ìgbàgbọ́. Ẹ wo àwọn ọmọ Ṣébédè méjèèjì, Jòhánù àti Jákọ́bù, tí wọ́n dé lówùúrọ̀ yìí, pé ọ̀sán sì ni, pẹ̀lú ìyá wọn. Eléyìí fi hàn pé bó tilẹ̀ jẹ́ pé wọ́n yìí sí ọmọdé, wọ́n yìí sí ọmọ tí à ń dákúnlẹ̀ rọ lógi mu. Wọ́n ti jẹ́ ẹni tó tójú bọ́. Wọ́n mọ tí wọ́n ń ṣe. Wọ́n mọ ibi tá à ń rìn sí. Wọ́n ti táyà fẹ́. Wọ́n ti tó lé ara wọn gbé. Wọ́n ti tójú bọ́. Ṣùgbọ́n ohun tó dáa tá a rí níbí ni wípé ó dàbí pé ohun gbogbo tó ń ṣẹlẹ̀ pátá lẹ́yìn Jésù ni wọ́n délé ni wọ́n lọ ń rò. Mo ní ìwòye wípé bí wọ́n ṣe wà, tí wọ́n ṣe dàgbà tó, tá a lè sọ wípé kì í ṣàṣọmọ ọwọ́ ni Jésù, kì í ṣàwọn tá ń fà ní tẹ̀tẹ̀ ni Jésù mú ló fi sọmọ ẹ̀yìn. Àwọn tó bá ní ọkùnrin ni, àwọn tó ti kọ́ fún ìgbà díẹ̀ ni, àwọn tán ti mọ̀ ọ́n, tán ti gbọ́rọ̀ rẹ̀, tán ti mọ ìlérí rẹ̀, tán ti mọ ìlérí àkókò tí ń bọ̀ wá, tí wọ́n ti rí, tí wọ́n ti mọ ògo rẹ̀. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni pé wọn ò tí ì dàgbà débi wípé ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lágbo ìgbàgbọ́ kí wọ́n má dé lérò. Wọ́n jẹ́ ènìyàn tí ò ní ọkàn. Bí wọ́n bá sì lọ́kàn, àwọn ni wọ́n mọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n jẹ́ kó yé wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a ń rìn, tí a jọ ń rìnrìn àjò yìí ni wọ́n dàbí ọmọ Ṣébédè. Ìdí nìyẹn tí a sì gbọ́dọ̀ rìn ní ọgbọ́n pẹ̀lú àwọn tí a jọ jẹ́ ará ilé ìgbàgbọ́. Nítorí pé ọ̀pọ̀ wà, ohun tẹ́ ẹ bá sọ fún, kẹ́ ẹ gbà wípé òun nìkan kọ́ ló fẹ́ gbọ́. Aya ó gbọ́, ọmọ ó gbọ́, ìyá ẹ̀ ó gbọ́, bàbá ẹ̀ ó gbọ́. Ohun tẹ́ ẹ bá sọ fún, kẹ́ ẹ ti mọ̀ wípé èèyàn bí 20 ni ó gbọ́ lẹ́nu ẹ̀. Kò sọ wípé kì í ṣe onígbàgbọ́. Ohun tó ń sọ wípé ni kò lọ́kàn tá ń gbé nǹkan sí. Bí ọ̀pọ̀lọpọ̀ sì ṣe ń rìnrìn àjò wọn, bí wọ́n ṣe ń gbègbé ayé wọn nínú ìgbàgbọ́ ni. Bí ẹ bá ti ń bá wọn ṣe, ẹ máa ní lọ́kàn wípé òun nìkan kọ́ lẹ ń bá ṣe o. Àwọn tí ẹ ń bá ṣe, wọ́n lé ní mẹ́wàá, wọ́n lé ní 20. Nítorí pé ohun gbogbo tẹ́ ẹ bá sọ yóò darí ẹ̀ délé kó tó lè mọ ohun tí ó ṣe. Bí ẹ bá dòwò pọ̀, bí ẹ bá dàrin àjò pọ̀, bí ẹ bá dohun pọ̀,
bí ẹ bá ní májẹ̀mú kan tó bá jẹ́ lójú tiyín ohun tẹ́yin ń rò ni wípé Olúwa ṣeun, Ṣọlá ni ọmọ Ọlọ́run ni wọ́n, àjọ ní májẹ̀mú kan, àjọ ní àdéhùn kan, àjọ ní ìpinnu kan. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu wípé nígbà tí ẹ bá jí láàárọ̀ ọjọ́ kejì, ẹ ó rí ìyá, ẹ ó rí ọmọ, ẹ ó rí ẹ̀gbọ́n àtàbúrò tán wá bá yín pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lánàá làwọn nìkan sọ sí lẹ́wà gbójú òkè pé ọ̀rọ̀ wo. Ẹ wò pé ẹni tó dúró, ẹ̀yin ó máa rò pé ọmọ Ọlọ́run tòótọ́ tó sì jẹ́ pé bẹ́ẹ̀ sì ni ọmọ Ọlọ́run ni. Ẹ̀yin ó máa wò pé ẹni tó ti dàgbà ni, bẹ́ẹ̀ ni ó ti dàgbà. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni wípé wọn ò lè gbé láì sọ ohunkóhun fún ìyá, fún bàbá wọn, fún aya àti fún ọmọ. Bí ẹ bá ṣẹ̀ wọ́n, ẹ ti gbà wípé òun nìkan kọ́ lẹ ṣẹ̀. Ẹ ti ṣẹ̀ aya, ẹ ti ṣẹ̀ ọmọ. Kò ní yà yín lẹ́nu débi pé iṣẹ́ ìjọba, iṣẹ́ tí a ń ṣe gan, wọn tó jẹ́ iṣẹ́ ìjọba tí í ṣiṣẹ́ òòjọ́, ohun gbogbo tó ń ṣẹlẹ̀, ẹlòmíì yóò délé rò débi pé nígbà tí lágbájá àti ń ṣètò bí a ó ṣe gbé ẹ kúrò láti ìlú Abẹ́òkúta lọ sí Àbújá, yóò dé lọ́jọ́ kejì pẹ̀lú aya àti ọmọ tí wọ́n wá máa sunkún níwájú ọ̀gá pé ẹ jọ̀ọ́ ẹ má bínú, ó ṣẹ̀ṣẹ̀ bímọ ni, ó ṣẹ̀ṣẹ̀ yáwó ni, lẹ́wàá máa wò pé ẹ̀dùn ta ló gbaṣẹ́, ta lẹ́ ń bá sọ̀rọ̀. Mọ̀ ní bínú ni bó ṣe rí gan nìyẹn. Nítorí pé ìyá àwọn Ṣébédè kò rìn lẹ́yìn Jésù, kì í sọmọ ẹ̀yìn Jésù. Báwo ló ṣe dé pẹ̀lú àwọn ọmọ Ṣébédè méjèèjì? Ẹ̀dùn ọgbọ́n wo láwọn tó ń tẹ̀lé Jésù tí ò tẹ̀ ní wọn ní àkókò kan tá a fi ń ṣeré àbí àkókò kan tá a máa ní ó yẹ ẹ gbalé lọ ẹ lọ sùn. Àkókò ni wọ́n ní tí wọ́n fi gbalé lọ, tí wọ́n sì lọ ń sọ ohun gbogbo tó ṣẹlẹ̀ nínú agbo ibi tí wọ́n wà. Àkókò náà débi pé ìyá ní pé tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ ẹ jájọ débẹ̀, tí wọ́n sì sọ wípé mọ́mì rárá kò kàn yín, àwa ó yanjú ẹ̀. Ìyá wọn tẹ̀lé wọn débẹ̀ o, ó sì kúnlẹ̀ òní Jésù, ohun tó ń fẹ́ nìyẹn. Ẹ má jẹ́ ó yà yín lẹ́nu wípé nígbà tí a bá ń bá ọ̀pọ̀ rìn, tí a bá bá ọ̀pọ̀ ṣiṣẹ́, dòwò pọ̀, rìnrìn àjò pọ̀, ohun tí ẹ bá sọ fún ní àṣírí, kẹ́ ẹ sáà ti kọ́lẹ̀ wípé kò sí àṣírí kan lọ́wọ́ ẹ̀ o. Délé bá lọ́dọ̀ ìyá ẹ̀, délé bá lọ́dọ̀ ọkọ, délé bá lọ́dọ̀ ọmọ, nítorí pé bí ò bá tí ì sọ, ọkàn ò lè balẹ̀. Yóò máa yà lẹ́nu pé ṣé bí lágbájá ṣe rí ni bó ṣe rí nìyẹn, kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí. Ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣọ́ra bí ẹ ti ń hùwà, kẹ́ ẹ má hùwà bí ẹni tí ò gbọ́n, kẹ́ ẹ máa hùwà bí ọlọ́gbọ́n. Ẹ sì rí i pé tí kí Jésù bá ń ṣe ọmọ Ọlọ́run kó jẹ́ ẹni tó gbọ́n, ohun tó ṣẹlẹ̀ ó da gboru, ó da ìjọrú pé bó bá jẹ́ bẹ́ẹ̀, kò sẹ́ni tí ò lẹ́bi, kò sẹ́ni tí ò níyá, kò sẹ́ni tí ò ní bàbá. Kí gbogbo wa jọ lọlé ká lọ fẹjọ́ sùn, kí gbogbo wa jọ dàrú. Ṣebí ẹ̀yin fẹ́ jókòó lọ́wọ́ ọ̀tún, ẹ̀yin fẹ́ jókòó lọ́wọ́ òsì ni. Ó yá, èmi náà ní ìyá, èmi náà ní bàbá, mo lẹ́gbọ̀n, mo lẹ́ni tó lè sọ̀rọ̀, ẹ̀já wa náà lọ, ibi àbá lè dàrú dé. Jésù tètè mẹ́nu wípé ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ jókòó lọ́pọ̀ ọ̀tún lápò òsì, kò sí nípa tòun o, kò sí nínú agbára tòun o. Ará nínú Olúwa, Jésù ò torí ẹ̀ lé wọn padà, ṣùgbọ́n ó ti mọrú èèyàn tí wọ́n jẹ́. Ṣùgbọ́n pẹ̀lú àkókò, ó ṣà ń kọ́ wọn débi wípé wọn ò tún ní lè ṣerú ẹ̀ mọ́. Ṣùgbọ́n tá a gbọ́dọ̀ mọ̀ ni wípé àwọn kan wà nínú agbo Kristi, àwọn kan wà nínú ará ilé ìgbàgbọ́ tó jẹ́ wípé ohun gbogbo tí ẹ bá ń ṣe pẹ̀lú wọn, ẹ jẹ́ kó máa yé yín pé òun nìkan kọ́ ló wà ńbẹ̀. Yóò yà yín lẹ́nu nígbà tí ẹ bá ní ìkùnsínú àbí ìjà, tí àwọn ẹbí bá dé, tí ará bá dé, tí aya bá dé, tí wọ́n bá sọ wípé torí ẹ̀gbọ́n àwọn
làwọn ṣe wá, torí ọkọ àwọn, torí aya, torí àbúrò àwọn làwọn ṣe wá, àwọn gbọ́ ohun tó ṣẹlẹ̀, àwọn ò sì ní gbà. Lẹ́ẹ̀ máa wò pé àà bó lọ̀rọ̀ ṣe rí báyìí. Ó sì jẹ́ ẹni tí ó bàyàn nínú jẹ́, ó lè jẹ́ ẹni tí ó fa ìbínú gidigidi nítorí pé wọ́n ní àwọn mẹ́wàá tó kù nígbà tí wọ́n gbọ́ inú bí wọn. Ṣùgbọ́n Jésù sá mọ̀ ohun tí ó ṣe. Ó mọ̀ wípé òun ò ní torí ẹ̀ lé wọn. Ohun tó kù ni láti rìn nínú ọgbọ́n pẹ̀lú wọn. Ohun tó kù ni láti já wọn kúrò lẹ́nu ìyá àbí bàbá àbí ẹbí, láti kọ́ wọn dé ìpele tí wọ́n máa ṣe ìpinnu fún ara wọn. Ará nínú Olúwa, ẹ mọ̀ dájú pé bí a ṣe ń rìnrìn àjò yìí nínú ìgbàgbọ́, ilé tá a ti tọ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹbí tá a fi tọ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bí a ṣe tọ́ táyé, wọ́n lè máa tọ́ Kẹ́hìndé bẹ́ẹ̀. Ibi tá a ti jáde ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bó tilẹ̀ jẹ́ pé ìrìn àjò pa wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ṣùgbọ́n ibi tá a ti ń bọ̀ yàtọ̀ síra wọn. Ibi tẹ́ ti kọ́ wọn, ẹni tó kọ́ wa, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ohun tán fi kọ́ wa, ọ̀rọ̀ tán fi kọ́ wa, agbègbè tí wọ́n ti kọ́ wa, ó yàtọ̀. Nígbà tá a bá sì wọnú Kristi, ibi tí a ti kọ́ oníkálukú yóò máa bẹ̀rẹ̀ sí í farahàn. Ẹ má gbàgbé, ọ̀pọ̀lọpọ̀ lájọ rìnrìn àjò gbàgbọ́ tí wọ́n dàbí ọmọ Sébédè. Ẹni tí wọ́n jọ wá agbó pẹ̀lú ìyá, pẹ̀lú bàbá, pẹ̀lú ẹbí. Bó tilẹ̀ jẹ́ pé nínú ọkàn wa àwa rò wípé ẹnìkan là ń bá sọ̀rọ̀, ẹnìkan là ń bá ṣòwò, ẹnìkan là ń bá ṣiṣẹ́, ẹnìkan ni a ní ìdàpọ̀ pẹ̀lú rẹ̀. Ṣùgbọ́n yóò yà wá lẹ́nu wípé ohun gbogbo tí ẹ bá ti lè ní í ṣe pẹ̀lú rẹ̀, tí ẹ bá ń sọ pẹ̀lú rẹ̀, tí ẹ bá ń gbà pẹ̀lú rẹ̀, ohun tí ó ṣẹlẹ̀ ni pé òun nìkan kọ́ ni ó gbọ́ o. Ìyá rẹ̀ yóò dìde láti gbèjà rẹ̀. Ìyá rẹ̀, bàbá rẹ̀ yóò dìde láti béèrè ààyè fún. Bí a bá sì ṣọ́ra, ohun kan yìí lágbára débi pé àwa mẹ́wàá tó kù a lè bínú ká sì sọ wípé a ò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn mọ́. Ṣùgbọ́n orí fífọ́, orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ o. Ohun tá a nílò òun ni láti gbé nínú ọgbọ́n, ká hùwà bí ọlọ́gbọ́n. Kí sì ni ọgbọ́n? Ó ti yé mi. A máa bẹ̀rẹ̀ sí mọ ohun tá a ó sọ pẹ̀lú wọn. A máa bẹ̀rẹ̀ sí mọ ohun tí a ó ṣe pẹ̀lú wọn. A máa bẹ̀rẹ̀ sí mọ bí a ti jẹ́rìí wa gan níwájú wọn. Nítorí pé irú àwọn wọ̀nyí wọ́n lè jẹ́ amọ̀nà fún àwọn ọ̀tá. Wọ́n lè jẹ́ amọ̀nà fún àwọn tí yóò wá mú Kristi. Mo bẹ̀ yín, ẹ̀yin ará, ẹ má jẹ́ kí àwọn aya wa gbọ́ nípa nǹkan yìí o. Ẹ má jẹ́ kí àwọn ọkọ wa gbọ́ nípa nǹkan yìí o. Kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan o. Kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan o. Níbi tó le dé ni pé níbi tẹ́ ẹ ti ń sọ gan ni yóò ti máa gbé wọn nú. Wọ́n lè máa tẹ̀ lórí fóònù sí aya wọn pé ọ̀rọ̀ kan wà tí a bá délé, a ó sọ. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló dàbí Áhábù tí wọn ò lọ́kàn tá ń gbé nǹkan sí àfi bí Jésébẹ́lì bá gbọ́ ohun tí ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ò ní ọkàn bí Áhábù tí Nábótì bá sọ pé èmi ò tálẹ̀ ní bàbá mi o, yóò jẹ́ ìbànújẹ́ fún débi wípé aya gbọ́dọ̀ mọ̀. Aya lolùgbèjà àwọn ẹlòmíì. Ọkọ lolùgbèjà àwọn ẹlòmíì. Ìyá àti bàbá ẹni. Ọ̀pọ̀lọpọ̀ aya ní ń sunkún lénìí. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ ní ń sunkún lénìí tí wọ́n máa sọ wípé kò sí ní tá a ṣe nínú ilé wa, táyà mi ò ní gbé délé wọn, tọkọ mi ò ní gbé délé wọn. Bí a bá ṣọ́ra, ohun tó dàbí pé kò tó nǹkan yóò tú wa ká. Ará nínú Olúwa, bí a ti ń tẹ̀síwájú láti rìnrìn àjò wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ẹ jẹ́ kó máa yé wa wípé àwọn kan wà bí ọmọ Sébédè ni wọ́n. Ohun gbogbo tí a bá ṣe pẹ̀lú wọn, kì í ṣòun nìkan la ṣe pẹ̀lú, ẹbí la ṣe pẹ̀lú. Tí a bá rò wípé èèyàn kan la ń bá sọ̀rọ̀, èèyàn kan la bá dòpọ̀, èèyàn kan la ń bá rìn, ẹ jẹ́ kó máa yé wípé ẹ máa múra fún èrò, nítorí wípé wọn ó dìde bí ìyá Sébédè láti gbèjà arákùnrin wọn àti arábìnrin wọn. Ọlọ́run wa, àdúrà mi ni fún gbogbo àwa tí a ní ìtàláyà, ìdojúkọ lọ́dọ̀ ìyá Sébédè tó dàbí pé ó bá wa lójijì pé kí la ó ṣe. Ọgbọ́n láti ọ̀run, Ọlọ́run ẹ fi fún wa o. Nígbà tí wọ́n bá ń béèrè ẹ̀tọ́ wọn níwájú Jésù láti jókòó lápá ọ̀tún àbí lápá òsì
tó fẹ́ dá wàhálà sílẹ̀ láàrin agbo Kristi tí àwọn mẹ́wàá tó kù sọ wípé àwọn náà ó ṣe tàwọn. Jésù, fún wa ní ọgbọ́n bí ẹ ti ṣe ní ọjọ́ wọn nì tí ẹ paná gbogbo rògbòdìyàn tí ìyá Sébédè àti àwọn ọmọ rẹ̀ lè kó wá. Ọlọ́run ẹ fi fún wa kí agbo wa, ìrìn àjò wa nínú yín kó má sì dàrú, kí a rìn láàrin yìí títí di ọjọ́ ológo. Agbẹ́ngàn torí pé ti gbọ́ Ọlọ́run wa ní orúkọ Jésù ló wà ní àgbàdúrà. Àmín.